ẹ káàbọ̀ sí ojú òpó ìwé ìròyìn díndí oòdùà ìwògbé ọmọ Odùduwà. Àwọn ìyá méjì tí à ń wò ní ojú ìwòran yìí ni wọ́n jẹ́ ìbejì. Táyé Kẹ́hìndé ni wọ́n. Àwọn ní ìbejì tẹ́ pé ó dàgbà jù ní gbogbo ìpínlẹ̀ Èkìtì. A sọ ní ojú òpó pé àwọn Táyé Kẹ́hìndé méjèèjì yìí ṣì ń bẹ láyé, ṣùgbọ́n ní ọjọ́ kẹta tí a gbé ìròyìn yìí jáde ní ọ̀kan nínú wọn, màmá Kẹ́hìndé Ọlọ́runlúyì, ìyá Ayọ̀dèjì Ọlọ́runlúyì ẹ̀sìn Super jáde kúrò láyé ní ìlú Àsìn Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé. Ìyá méjì ni wọ́n ti lé ní 100 ọdún ẹnì kọ̀ọ̀kan. Àwọn méjì ló ti lé ní 100 ọdún. Táyélolú Anífowóṣe àti ọmọ Kẹ́hìndé Ọlọ́runlúyì. Àwọn méjì jẹ́ ìbejì tó pọ́n dàgbà jù ní ìpínlẹ̀ Èkìtì. Ìlú Àsìn Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé ni wọ́n wà. Wọ́n ní ọkọ tí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ìlú Àsìn Èkìtì ni wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé. Ohun tó yà lẹ́nu mẹ́ ni pé wọ́n ní wọn kì í fi ara wọn sílẹ̀ pé láàrin ọjọ́ kan sọ́jọ́ méjì wọ́n láti wá ara wọn kan. Àméjì títí di àsìkò tí ikú mú Kẹ́hìndé Ọlọ́runlúyì tí ó jẹ́ ìyá Ayọ̀dèjì Ọlọ́runlúyì ẹ̀sìn Super kúrò láyé ni àwọn Táyé Kẹ́hìndé méjì fẹ́ràn ara wọn dénú. Ní ọ̀tẹ̀ta ọba ti gbé jòkólẹ̀ ọ̀tẹ̀ta ayọ̀ ní àṣẹjọ́ àlọ́rọ̀ wà jèrè ọmọ rẹ̀ o wókù náà o. Èmọ̀sí fi kan ti bí ọdẹ kì mí mò mú kí ẹ kan o. Ọmọ olówó oríru ọmọ olówó láyẹ kómi ṣùlẹ̀ ọmọ àbòjò olùkùbọ̀ rẹ̀ ṣá olórí kúlẹ̀ bòdúra ọmọ ògbó ìgùn lérí àjàbọ̀ o. Ayélolú ìgè ṣe ọlúgbàkọ o. kí ni mọ̀mọ́ kíra mi o. ọmọ ìgúnnú kọ dàda ẹ̀ka kan sí ìkàgbà lo láwọn. ìyá bí lọ kí mo rọ̀nà lókè o. ojú ríro kẹ́ẹ̀sì dálẹ̀ ibi tí a ní. òpópó ìdígèdè òkú ìbíbíye mọ́kàndé mi o. òkú ìbíbíye òjò níkù láàrẹ̀ rọ kó dúró etí tún sílẹ̀ dánmọ́ bọ́rá o. máa kéde ọdí máa gúróróró o máa kan ìdé mi o. àrí ó lè dá mi lítò ní ọ̀làmọdélé mi o. ọjà gidi górógóró lílé rẹ o. kàn gúnyán oṣó kan ṣèṣà òsì bọ̀ kàn yá mú yíyún kẹ́yẹ́ kó jẹ́. ọmọ ti ju méjì kó gbogbo ìyànà tó rí kọ́ra máa lóge oko lulẹ̀ rẹ o. mo ti rèlé mọ́kàndé mi o. mo lọ rèlé ọmọ mi wí kí mi mọ̀ sùn lájò. mo ti rèlé o. Kí Oòduà o, kí Oòduà o, ẹ kàwé ìròyìn ká máa fi mọ bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀.